àrẹ̀mọ àwẹ̀rú alówó lódù ẹkùn ọmọ Bírónkẹ́ o àpẹ̀mọ́ tí bólógìn nípa àlàpọ̀ àtàndá ọmọ Olúkúewu òrò ọmọ Àtìbà o òkúta méjì bàbẹ̀ kúrọ́ o erinwó erin ò lè dìde àjànùkúsùn bí òkè àṣebí erin oko erin wà láwo erin aláwo sangandan bí ẹfọn kú o ẹfọn aláwo sangandan ọmọ èèyàn wá ṣèbẹ̀lẹ̀ o ikú wọn ò ní jẹ́ wọ́n dúró rún mọ́ kí ni fàárí rẹ ìwọ ọmọ èèyàn tó dé pẹ́ kí ni fàárí rẹ gan èèyàn tó bá wálé ayé tọrọ tí kú ẹni kọ lọ sinmi agbájá ní ṣíṣe torí ọjọ́ kan bọ̀ táṣùn ta ò ní jí mọ́ ọjọ́ tí náà dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ gbogbo wa ikú pàtàndá o àti ẹ̀ lè pakúsan ọrùn dẹ̀dẹ̀ mọ́kànjú mọ́ gbogbo wa là ń bọ̀ o àtàndá o pánkó pí ẹkùn ọmọ Bírónkẹ́ o ọ̀gá ọlọ o ọláìwọlá lọ àtàndá lọ o ọlọ ní gọ̀dọ̀gọ̀dọ̀ bí ẹni tú mi lọ́rùn Akèrègbè ibi ọba wà ilẹ̀ ẹ̀rẹ́ ni ọrùn dẹ̀dẹ̀ o náà ní ọjẹ́lẹ̀fẹ́ lẹ́jẹ̀ funfun ọrùn dẹ̀dẹ̀ ní kọ́dẹ̀lẹ̀fẹ́ ní ọjáde láyé àtàndá o ọrùn rẹ̀ bismillahirrahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahirrahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahirrahmanirrahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wọ́lá mi yẹ kó la òkú fún wa àtàndá o ó di gbére ó di gbóṣe ó di gbére o ó di gbóṣe o ó tún dájá mìíràn. àtàndá ibi ó bá wà ilẹ̀ rí o ó di gbére o ó di gbére o ó dànù nà kó ó di bàbá tó rẹni tí ń jọ ní o but if we go down in the history of this country wípé ọba ni àtàndá ṣe ọba làtàndá ṣe ọba làtàndá ṣe àtàndá ìṣọba kékeré ọba làtàndá ṣe gbogbo Ọ̀yọ́ ẹkú aráfẹ́ra kú o gbogbo ilẹ̀ Yorùbá akú aráfẹ́ra kú o a ní rí aburú lẹ́yìn ikú bàbá o àwọn ọmọ ọba àwọn ayaba Ọlọ́run ò ní dá yín láàmú o ẹlẹ́dàá dúró ti gbogbo yín o àtàndá ó dìgbà o àtàndá ó dìgbà o ọmọ Bírónkẹ́ ó dìgbà o ọ̀gá ó dìgbà o oníkẹ̀pẹ́ ó dìgbà o ọmọ Olúkúewu ó dìgbà o àrẹ̀mọ àwẹ̀rọ alówó lódù ó dìgbà o ó di bó ṣe o gbogbo Ìgbìmọ̀ Ọ̀yọ́ ẹ mọ́ pẹ́ni gan kéré mọ́ Ọlọ́run ló mọ̀mọ́ tí rólé bàbá gbogbo Ọ̀yọ́ ẹ kú aráfẹ́ra kú ẹ kú rọ̀jú o ẹ kú rọ̀jú o. àtàndá làláàfin tó ní jẹ́ ọ̀rà rárá orílẹ̀-ègbò lẹ́sẹ̀ ó ní tí èsì tí ó lè máa rò mú jẹ ni ọwọ́ rárá ọ̀rà alágbàro dánú pápá ó ní bí ìwọ̀fọ̀ sí mọ́ alágbàro ní dáwọ́ iṣẹ́ dúró ọ̀nà bí ọba nílẹ̀dì ọ̀yá ilé bàbá àjùwọ̀n ọba ní í ṣe ṣàbọ̀ olùkóso ọba ní akànjú ọba kórì ọba olúaṣọ ọba olúẹnu ọba òfin ọba ọba alájùwọ̀n ọba ní í ṣe akérèdé àjàgbọ́ ọba ní í ṣe lóde ọ̀yá ilé amúniwáyé ọba ní í ṣe oníṣìírí ọba ní í ṣe àròlé àṣàmọ́ ọlọ́gbọ̀ngàn ọba ní adébọ̀wọ̀ ọba mọ́tò ọba egungun ojú ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ nínú àsopọ̀sọ̀pọ̀ obìnrin ọba ní í ṣe ẹ̀ṣẹ̀ kábíyèsí fáláàfin o ọba lọ́yà lé ọba lọ́yà ga ọba lọ́yà gbòó ọ̀wọ́ èyí di méjì ọmọ tẹ̀là ọ̀yọ́ ọ̀yọ́ kan rí látàláfin àkọ́kọ́ ọmọ mọ́tàmọ́ra tìrabẹ̀rù lóòjọ́ láìwọ́n ní polówó gbowó kí ìwọ̀fọ́ fáwọ̀ lẹ̀ kó lè bá a dìjà kó lè bá a darí kó lè bá a dóyin mọ́mọ́ nì kí láwọ̀ náà lè rí tiẹ̀ jẹ ní òfin gbàdúrà rẹ ṣẹ̀pìlẹ̀ lẹ́ẹ̀kùnrin o ṣe ọba láwọn ọmọ Olúkúewu lábìbẹ̀rù lórí ọmọ Àtìbà pàǹkópì kọ̀bọ̀ bí owó ọ̀pá ní ìjọ ọdẹ gbogbo ti rí ìtọ́ ẹ̀ṣẹ̀ kábíyèsí fáláàfin.
fáláàfin o olóríire kí wọ́n ṣe kábíyèsí fáláàfin wa o òòṣà ní ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ṣẹ̀ bí ẹ̀mí òrìṣà gbòbí òrìṣà gbowó aláàfin ò agbódìdí orí ẹni lọ́wọ́ ẹni má bá jà wọn ò lówó ẹ̀wọ́ lé o ẹni ò mọ di ẹni ni ò mọ ṣe fún aláàfin Ọ̀yọ́. èmi náà kẹ́rẹ́ burú máa jálùkù èmi náà kẹ́rẹ́ bá gbàgbé tí bẹ̀rẹ̀ bẹ̀dẹ̀ bójú táyé ẹ̀yin ọ̀gẹ̀dẹ̀ ẹ̀rọ gbòdò aláṣọ pípẹ́ mọ̀ kó àti dandan dáṣọ fẹ́gúndó ṣògo lákìsòkú ògbẹ́lẹ́jà wúkà iná lójú iná lẹ́nu ọkùnrin gbòòlà bí iná ìjọ láàrùn ìbálòjọ ni eré odò lóró kò sọ ọkọ̀ àjẹ́ tí ṣe wọn lànà òrótù agbọ́dọ̀ gbé ìsà ṣàǹgó lẹ́wẹ́gbẹ̀ ní ṣẹkẹṣẹkẹ tí lówó yọ̀wọ̀dọ̀ èéfín mẹ́lá dá aláyé iná mẹ́lá dàbà kò sẹ́lẹ̀nu àtẹ̀dá ọmọ kú tí kò lè pa ọmọ àrùn táwọn lè ṣe ọmọ owó tọwọ́ lè wọ̀ ọmọ sí ọmọlá bàbá gbàgbé lórí ẹ̀sìn kábíyèsí o. ojú òní tí ọ ẹgbẹ́ jẹ́ ká fún ní àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. That was super eloquent. God bless you. Next, Your Excellencies, permit me to quickly recognize the presence in our midst of two distinguished persons. The first person is the APC gubernatorial candidate in Oyo State, Chief Bayo Adelabu. Please, let's appreciate him, ladies and gentlemen. And of course, we also have the PDP gubernatorial candidate, Engineer Sheyi Makinde, who is standing in substantively